ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, èyí tí ìjọ Kristi ní Oǹdó tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ àtijọ́ Kristi níbi gbogbo. A fi ọpẹ́, ìyìn, ògo, ọlá àti agbára fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún ìwàláyé àti ìwàláàyè rẹ̀ lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo. Ògo, ọlá àti agbára la fi fún Ọlọ́run wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa Ọlọ́run wa, bàbá wa tí ń bẹ lọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín fún wákàtí ọjọ́ tòní tẹ́ ẹ mójú wa rí láàtà láàfíà. Ògo ni forúkọ yín títí láéláé. Ọlọ́run wa, bí a ti fẹ́ sọ̀rọ̀ yín ní wákàtí, Olúwa ẹ bá wa sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni kẹ́ gbàkóso gbogbo ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Orúkọ mi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Lẹ́ẹ̀kan sí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ rẹ̀ lórí ayé wa, ìdásí àti ìbùkún Ọlọ́run. A fògo fún Ọlọ́run ẹlẹ́dàá wa. Kókó ẹ̀kọ́ tí a fẹ́ gbé yẹ̀wò lónìí, ẹ̀kọ́ tó jẹ́ pé ó gbajúgbajà, ẹ̀kọ́ tó jẹ́ pé àìtí ìgbọ́ra ẹni yé tó nípa ẹ̀kọ́ náà, ó ní Kristiẹni àti Idamẹwa. Kristiẹni àti Idamẹwa. Tí a bá wo Bíbélì wa, a sọ fún wa pé Bíbélì wa ó ní ìmísí Ọlọ́run. Ẹsẹ̀ Bíbélì Tímótì kejì orí 3 ẹsẹ̀ 14 sí 17 ló sọ fún wa pé gbogbo ìwé mímọ́ ló ní ìmísí Ọlọ́run. Ẹ ká gbọ́ ohun tí Bíbélì sọ ní ẹsẹ̀ ọ̀rọ̀ yìí. Ó ní gbogbo ìwé mímọ́ ló ní ìmísí Ọlọ́run, ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. So gbogbo Bíbélì láti Genesis títí dé orí ìfihàn la sọ fún wa pé ó ní ìmísí Ọlọ́run. Nígbà tá a tún kíyèsí ọ̀rọ̀ kan náà tí Pétérù sọ ní Pétérù kejì, nígbà tá a kíyèsí orí 1, nígbà tá a wo ẹsẹ̀ 20 sí 21, ó tún sọ fún wa pé Bíbélì òun náà ó ní ìmísí Ọlọ́run gẹ́gẹ́ bí ohun tí Pétérù tí ó sọ. Ẹgbọ́n tó Olúwa wí o. Pétérù kejì orí 1 ẹsẹ̀ 20 sí 21. Ó ní kí ẹ kọ́ mọ̀ pé kò sí ọ̀kan nínú àsọtẹ́lẹ̀ inú ìwé mímọ́ tó ní ìtumọ̀ ìkọ̀kọ̀, nítorí àsọtẹ́lẹ̀ kan kò ti pa ìfẹ́ ènìyàn wá rí, ṣùgbọ́n àwọn ènìyàn ń sọ̀rọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run bí a ti ń darí wọn látọwọ́ Ẹ̀mí Mímọ́ wá. So ní àtàkèsí Tímótì kejì orí 3 ẹsẹ̀ 14 sí 17 sọ fún wa pé gbogbo ìwé mímọ́ ló ní ìmísí Ọlọ́run. Nígbà tá a tún wo Pétérù kejì orí 1 ẹsẹ̀ 20 sí 21 a sọ fún wa pé kò sí ọ̀kan nínú àsọtẹ́lẹ̀ ìwé mímọ́ tó ní ìtumọ̀ ìkọ̀kọ̀ ní sí àwọn ènìyàn Ọlọ́run tí wọ́n kọ àkọsílẹ̀ Bíbélì fún wa lónìí. Ilé ó ṣe kókó fún wa láti mọ̀. Àkíyèsí mìíràn tá a tún gbọ́dọ̀ kíyèsí bí a ti fẹ́ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run, àkíyèsí náà ni pé Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run òun la kọ́ wa bá ó ṣe máa mú ìfẹ́ Ọlọ́run lò lónìí. Fún wa láti mọ bí Ọlọ́run ti ń bá wa lò lónìí, a gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ òtítọ́ tí ń bẹ nínú Bíbélì. Ọ̀rọ̀ yìí kan náà ni Paul sọ fún Timothy nínú ìwé Timothy kejì nígbà tá a kíyèsí orí 2 ẹsẹ̀
karùndínlógún Tímótì kejì orí ìkejì ẹsẹ̀ karùndínlógún kí l'Olúwa wí. Ó ní sáápọn láti fira rẹ̀ hàn níwájú Ọlọ́run ẹni tí ó yege, àṣìṣe tí kò ní láti tijú, tí ń pín òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run bí ó ti yẹ. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, a sọ fún wa pé Tímótì kejì orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún sọ fún wa pé gbogbo ìwé mímọ́ ló ní ìmísí Ọlọ́run. So nígbà tá wá dé Tímótì kejì orí kejì ẹsẹ̀ karùndínlógún a sọ fún wa pé kí a ṣáápọn gẹ́gẹ́ bí àti ó ní ṣáápọn láti fira rẹ̀ hàn níwájú Ọlọ́run ẹni tí ó yege, àṣìṣe tí kò ní láti tijú, tí ń pín ọ̀rọ̀ Ọlọ́run bó ti yẹ. Ìyẹn túmọ̀ sí pé bí Bíbélì ti ní ìmísí Ọlọ́run, Ọlọ́run tún pa wá láṣẹ pé a gbọ́dọ̀ pín bó ti tọ́ àti bó ti yẹ. Báwo la ṣe lè pín Bíbélì? A rí májẹ̀mú láéláé, a dẹ̀ rí májẹ̀mú titun. Bá a ṣe lè pín Bíbélì nìyí, ìyẹn bẹ́ẹ̀. Nígbà tá à ń tẹ̀síwájú, Ọlọ́run fẹ́ kí a mọ̀ nínú Bíbélì pé oríṣi ìsìn mẹ́ta la rí nínú Bíbélì. Ìsìn àkọ́kọ́ òun ni ìsìn àwọn bàbá, èyí tí ó bẹ̀rẹ̀ ní ìgbà Ádámù títí dé orí Jákọ́bù àtàwọn ọmọ rẹ̀. Ìsìn kejì òun ni ìsìn tí Ọlọ́run gbé fún Mósè kó gbé fún àwọn Ísírẹ́lì tí àwọn olóyìnbó pè ní Mosaic religion, ẹ̀sìn àwọn Júù. Ìsìn kejì nìyẹn. Ìsìn kẹta tá a rí ní gbogbo Bíbélì òun ni ìsìn Kristi, àwọn olóyìnbó á sọ pé Christ religion. Ó bẹ̀rẹ̀ ní ìgbà tí ìjọ májẹ̀mú titun bẹ̀rẹ̀ ní ìṣe àpọ́stélì orí ìkejì títí di ìgbà tí Kristi yóò padà wá lẹ́lẹ́ẹ̀kejì. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé ohun tá à ń gbéyẹ̀wò ní Kristiẹni àti Idamẹwa. Ọ̀pọ̀lọpọ̀ awuyewuye òun ló wà lórí ẹ̀kọ́ yìí, ṣùgbọ́n àwa tí a fẹ́ mọ òtítọ́, tí a sì fẹ́ kó òtítọ́ sọ wá di òmìnira, a fẹ́ wo Bíbélì, ohun tí Ọlọ́run sọ nípa rẹ̀. A sọ fún wa pé gẹ́gẹ́ bí Kristiẹni, a gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń wádìí ọ̀rọ̀ Ọlọ́run, ká máa wádìí ohun tí Bíbélì sọ. Ìṣe àpọ́stélì orí 17 ẹsẹ̀ 11 a sọ fún wa nípa àwọn Júù tó wà ní Tẹsalóníkà. A sọ fún wa pé àtàwọn Júù tó wà ní Bèríà. Ní ìgbà tí Pelu ń jẹ́rìí wọn, ó ń jẹ́rìí pé ó ní àwọn wọ̀nyí ní ìyìn ju àwọn tó wà ní Tẹsalóníkà lọ, nítorí pé wọ́n wà ní ìmúra sílẹ̀, wọ́n sì ń yẹ ìwé mímọ́ wò bóyá àwọn nǹkan wọn ní rí bẹ́ẹ̀. So a fẹ́ kẹ́kọ̀ọ́ lórí Kristiẹni àti Idamẹwa. Tá bá sì ń kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ni lọ, a máa béèrè àwọn ìbéèrè èyí tí ó ṣe pàtàkì, tí ó ṣe kókó. A tún rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé a gbọ́dọ̀ wádìí ohun gbogbo kí a sì di èyí tí ń ṣe òtítọ́ mú. Tẹsalóníkà kínní orí 5 ẹsẹ̀ 21 ló sọ bẹ́ẹ̀ fún wa. A fẹ́ mọ ohun tí Bíbélì sọ nípa Idamẹwa àti Kristiẹni. Ǹjẹ́ a tilẹ̀ paláṣẹ fún Kristiẹni láti máa san Idamẹwa bí? Ǹjẹ́ a paláṣẹ fún àwọn ènìyàn tí wọ́n ń ṣe òjíṣẹ́ Ọlọ́run láti máa gba Idamẹwa bí? Àwọn kan ìbéèrè tí a fẹ́ béèrè nínú ẹ̀kọ́ tòní nìyí. Àkíyèsí àkọ́kọ́, àkíyèsí òmíràn tá a tún gbọ́dọ̀ kíyèsí ni pé Jòhánù orí 8 ẹsẹ̀ 22 32 ó ní ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Kíyèsí mìíràn ni pé a gbọ́dọ̀ máa wádìí ohun gbogbo kí a sì dé tí ń ṣe òtítọ́ mú. Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 1 ó ní kí a máa dán àwọn ẹ̀mí wò bóyá wọ́n ti ọ̀dọ̀ Ọlọ́run wá, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì èké ló ti wá sínú ayé. Ohun tá à ń sọ ni pé Kristiẹni, kókó ẹ̀kọ́ tá a fẹ́ gbéyẹ̀wò, Kristiẹni àti Idamẹwa. Ẹ jẹ́ ká wá wo èdè tá à ń pè ní Kristiẹni. Májẹ̀mú titun. A rí i pé ọ̀rọ̀ tí à ń pè ní Kristiẹni, ọ̀rọ̀ yìí jẹyọ níbi mẹ́ta nínú májẹ̀mú titun. Ibi àkọ́kọ́ tó ti jẹyọ òun ni ìṣe àpọ́stélì orí 11 ẹsẹ̀ 26. Ẹ jẹ́ ká wo ohun tí Bíbélì sọ. Ìṣe àpọ́stélì orí 11 ẹsẹ̀ 26 níbi àkọ́kọ́ tí ọ̀rọ̀ Kristiẹni tó ti jẹyọ nìyí. Ẹ gbọ́ ohun t'Ọlọ́run sọ. Nígbà tí ó sì rí, ó mú wá sí Áńtíókù,
ó sì ṣe fún ọdún kan gbáko ni wọ́n fi ń bá ìjọ péjọpọ̀ tí wọ́n sì ń kọ́ ènìyàn púpọ̀. Ní Áńtíókù ni a kọ́ pé àwọn ọmọ ẹ̀yìn ní Kristiẹni. Ibi àkọ́kọ́ tá a ti kọ́kọ́ rí ọ̀rọ̀ Kristiẹni nínú májẹ̀mú titun nìyí. Ẹ jẹ́ ká kíyèsí ibi èkejì bí ọ̀rọ̀ Kristiẹni nínú májẹ̀mú titun. Iṣẹ́ àpọ́sítélì orí 26. Iṣẹ́ àpọ́sítélì orí 26 kí l'Olúwa wí nígbà tá a kíyèsí ẹsẹ̀ 26 26-28 kàgbọ́n tó Ọlọ́run sọ. Ó ní Agripa sì wí fún Pọ́ọ̀lù pé pẹ̀lú ọ̀rọ̀ ìyànjú díẹ̀ sí ìwọ ìbá sọ mí di Kristiẹni. Ó ti di méjì. Ẹ ká wo ibi ìkẹta tí a ti sọ̀rọ̀ Kristiẹni ká wá fi ìtumọ̀ rẹ̀ fún. Pétérù kínní nígbà tá a wo orí ìkẹrin nígbà tá a wo ẹsẹ̀ 16 kí l'Olúwa wí. Pétérù kínní orí 4 ẹsẹ̀ 16. Ó ní ṣùgbọ́n bí ó bá ń jìyà bí Kristiẹni kí ojú kó má ṣe tì ọ́, ṣùgbọ́n kí o kúkú yin Ọlọ́run lógo ní orúkọ yìí. So a ti rí pé àwọn wo là ń pè ní Kristiẹni. Àwọn tá à ń pè ní Kristiẹni ni àwọn tó ń tẹ̀lé Jésù Kristi. A ti rí ọ̀rọ̀ Kristiẹni níbi 3 nínú Bíbélì. Iṣẹ́ àpọ́sítélì orí 11 ẹsẹ̀ 26 sọ fún wa pé ní Áńtíókù láti kọ́kọ́ pe àwọn ọmọ ẹ̀yìn ní Kristiẹni. Èkejì ta rí ọ̀rọ̀ Kristiẹni òun ni ní Iṣẹ́ àpọ́sítélì orí 26 ẹsẹ̀ 22 níbi tí ọba Agripa ti sọ pé díẹ̀ ni ìbá kù fún Pọ́ọ̀lù láti sọ òun da Kristiẹni nípa ọ̀rọ̀ ẹ̀kọ́ tó ń kọ́ nípa Kristi. Ibi ẹ̀kẹta òun ni ìwé Pétérù kínní orí 4 ẹsẹ̀ 16. Ó ní bí a bá ń jìyà bí Kristiẹni kí a máa yin Ọlọ́run lógo ní orúkọ yìí. Ìbéèrè ni pé ta ni Kristiẹni? Báwo ni kí ni ìtumọ̀ tí Bíbélì pè Kristiẹni? Ìtumọ̀ àkọ́kọ́ òun ni Kristiẹni ni àwọn tó ń tẹ̀lé Kristi. Mo fẹ́ ká ṣàkíyèsí àwọn tó ń tẹ̀lé Kristi nínú ọ̀rọ̀, nínú ìgbé ayé, nínú ìwà wíwù, nínú ẹ̀kọ́ àti nínú ìṣe. Àwọn tá à ń pè ní Kristiẹni ni àwọn tó ń tẹ̀lé Kristi, àwọn ọmọ ẹ̀yìn Kristi nínú ọ̀rọ̀, nínú ìgbé ayé, nínú ìwà wíwù, nínú ẹ̀kọ́ tí Kristi kọ́ wọn àti nínú ìṣe. Ìtí ìtumọ̀ mẹ́ta yìí tó fi hàn wá nípa ọ̀rọ̀ tí a ń pè ní Kristiẹni nìyí. Ohun tá a sì fẹ́ gbéyẹ̀wò ni pé a fẹ́ gbé ọ̀rọ̀ ìdámẹ́wàá àti Kristiẹni yẹ̀wò. Bí a bá ti ń gbé yẹ̀wò lọ a máa béèrè ọlọ́gbọ́n lọ́wọ́ ara wa. So a ti rí ìmọ̀ tí Bíbélì sọ fún wa pé òun jẹ́ Kristiẹni. Kristiẹni ni àwọn tó ń tẹ̀lé Kristi nínú ọ̀rọ̀, nínú èrò, nínú ìṣe, nínú ìwà àti nínú ohun gbogbo, nínú ẹ̀kọ́. Àwọn tó ń jẹ́ Kristiẹni nìyí. Ẹ jẹ́ ká wo ohun tí àlàyé tí Bíbélì sọ nípa ìdámẹ́wàá. Àlàyé tí Bíbélì sọ nípa ìdámẹ́wàá. Ìdámẹ́wàá ó jẹ́ ìdá mẹ́wàá nínú ohun gbogbo téèyàn ní. Àwọn olóyìnbó sọ pé 10%. Ó jẹ́ ìdá mẹ́wàá nínú nǹkan téèyàn ní jẹ́ 100. Bí èèyàn bá yọ ìdá mẹ́wàá kúrò nínú rẹ̀, ó jẹ́ ìdá mẹ́wàá ohun gbogbo tí ènìyàn ní tá à ń pè ní ìdá mẹ́wàá nìyí. Ṣé Ọlọ́run pa láṣẹ fún Kristiẹni láti máa dá ìdá? Ọlọ́run ti lè sọ nípa ìdá mẹ́wàá fúnra rẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ máa wò wá kẹ́ lè máa bá wa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí. So a ti rí pé ìdá mẹ́wàá jẹ́ ìdá mẹ́wàá ohun tí ènìyàn ní, ohun gbogbo tó ní ìdá mẹ́wàá rẹ̀ ò là ń pè ní ìdá mẹ́wàá. 10% ò ló ń jẹ́ ìdá mẹ́wàá. Àwa fẹ́ béèrè pé níbo ni orísun ìdá mẹ́wàá ti jáde wá? Ibi àkọ́kọ́ tá a ti kọ́kọ́ dárúkọ ìdá mẹ́wàá
nínú bíbélì wa oníwé Genesis orí 14 ẹsẹ̀ 20 ẹ ká wo tí bíbélì wí. Genesis orí 14 nígbà tá kéèsì ẹsẹ̀ 20 kí ni bíbélì kọ wa, ẹ wo ohun tí bíbélì sọ. Ó ní olùbùkún sì ni Ọlọ́run ọ̀gá ògo tó fi àwọn ọ̀tá rẹ̀ lé ọ lọ́wọ́, ó sì dá ìdámẹ́wàá ohun gbogbo fún un. Ìtàn yìí ń sọ nípa Ábúráhámù ní ìgbà tí àwọn ọba tí wọ́n ya wọlú ìlú Sódómù àti Gòmórà tí wọ́n lọ kó wọn lẹ́rú. Ẹ má ṣe gbàgbé pé àbúrò Ábúráhámù tí ń ṣe Lọ́ọ̀tì ó ń gbé nínú ìlú yìí, àti Lọ́ọ̀tì àti gbogbo ìdílé rẹ̀ àti gbogbo nǹkan sí rẹ̀ pátá òun la kó lẹ́rú pẹ̀lú àwọn ará ìlú Sódómù àti Gòmórà. So ní ìgbà tí Ábúráhámù gbọ́, Ábúráhámù dìde, ó sì kó àwọn ọmọ ogun rẹ̀, ó sì lé àwọn ọba, ó sì bá wọn lọ́nà, ó sì bá wọn jagun, ó sì ṣẹ́gun wọn. Ní ìgbà tó ń bọ̀, ó pàdé olú àlùfáà kan èyí tí a ń pè ní Mèkísédékì. Mèkísédékì yìí nígbà tó ń bọ̀ ó kí Ábúráhámù, ó sì kí dáradára. Ábúráhámù pinnu lọ́kàn ara rẹ̀ pé òun yóò san ìdámẹ́wàá ìkógun òun ó sọ fún Mèkísédékì, ó sì san fún. Níbi tá a ti rí ọ̀rọ̀ ìdámẹ́wàá nínú bíbélì, ibi àkọ́kọ́ tá a ti rí ọ̀rọ̀ ìdámẹ́wàá nínú bíbélì nìyí. Genesis orí 14 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 20. Ibi èkejì tá a ti rí ọ̀rọ̀ ìdámẹ́wàá nínú bíbélì oníwé Genesis orí 28 28. Ìwé Genesis orí 28 28 nígbà tá a kíyèsí 22 kí l'Olúwa wí. Ẹgbọ́n tó Olúwa sọ o. Òkúta yìí tí mo fi ṣe ọ̀wọ̀n ni yóò ṣe ilé Olúwa, àti nínú ohun gbogbo tí ìwọ ó fi fún mi, èmi ó sì fi ìdámẹ́wàá rẹ̀ fún ọ. Báwo nìtàn yìí ṣe jẹ́? A kíyèsí pé Ísákì àti Rèbékà wọ́n bí ìbejì, ìkan jẹ́ Ísọ̀, ìkan jẹ́ Jákọ́bù. Ní ìgbà tí Jákọ́bù fẹ́ fẹ́yàwó, bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n ní kó lọ fẹ́ ní Kẹ̀dárámù. Rèbékà jáde wá. Bí Jákọ́bù ti ń bá ọ̀nà rẹ̀ lọ, ó dé inú ìlú kan tí a pè ní Lúsì lórúkọ ìlú yìí kọ́kọ́ ń jẹ́ tẹ́lẹ̀. Tẹ́ bá ka ìtàn Genesis orí 28 ẹ rí ìtàn yẹn níbẹ̀. Nígbà tó débẹ̀ alẹ́ ti lẹ, ó wá ní kóun sùn, ó gbé òkúta lórí ara wọn, ní kóun gbé orí lé. Níbi tó ti ń gbórí lé, ó lálàá pé òun rí àkàbà tó ń lọ sókè tó ń lọ sílẹ̀. Àkàbà yìí kan òkè, ó kan ọ̀run, ó sì kan ilẹ̀. Níbẹ̀ ló ti rí àwọn áńgẹ́lì tó ń lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ tó ń go àkàbà yẹn tó ń lọ sókè tó ń lọ sílẹ̀. Nígbà tí Jákọ́bù jí, ó ní ibi yìí ilé Olúwa la ó máa pè é. Jákọ́bù òun ló yí orúkọ ìlú tá a pè ní Lúsì sí Bẹ́tẹ́lì. Ó sì dá májẹ̀mú fún Ọlọ́run níbẹ̀ pé bí Ọlọ́run bá mú òun lọ sí ilẹ̀ àjèjì láyọ̀ àtàláfíà tó sì mú òun padà wá sí ilé òun láyọ̀ àtàláfíà, òun ó san ìdámẹ́wàá ohun gbogbo tí Ọlọ́run bá bò kóhun. So ibi méjì àti kọ́kọ́ rí ọ̀rọ̀ ìdámẹ́wàá nínú bíbélì nìyí. Ibi àkọ́kọ́ Genesis orí 14 ẹsẹ̀ 20. Ibi èkejì Genesis orí 28 ẹsẹ̀ 22. Àkíyèsí tọ́lọ́run fẹ́ ká kíyèsí ni pé àwọn wọ̀nyí Ábúráhámù àti ọmọ rẹ̀ Jákọ́bù kò sẹ́ni tó fún wọn lófin pé kí wọ́n dá ìdámẹ́wàá. Wọ́n ṣe tọkàn ara wọn ni wọ́n ṣe. Wọn ò sí lábẹ́ ìlànà ẹ̀kọ́, wọn ò sí lábẹ́ òfin pé ẹ gbọ́dọ̀ dá ìdámẹ́wàá. Wọ́n ṣe tọkàntọkàn. Ilé gbọ́dọ̀ yé wa. Ẹ yẹ ká wá wo ìgbà tí ìdámẹ́wàá tó di òfin Mósè. Ìgbà wo ni ìdámẹ́wàá di òfin Mósè? A rí pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n pẹ́ púpọ̀ ní ilẹ̀ Íjíbítì. Nígbà tá a máa mú wọn kúrò níbẹ̀, Ọlọ́run gbé Mósè dìde. Ọlọ́run sọ fún Mósè pé òun ni yóò darí àwọn ọmọ Ísírẹ́lì kúrò ní Íjíbítì lọ sí ilẹ̀ ìlérí tóun ti ṣetán láti pèsè fún, láti máa kí ọmọ Ísírẹ́lì kó máa sin òun. Àwọn tá a rí nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ìwé Ẹ́kísódù nìyí. So bí àwọn ọmọ Ísírẹ́lì bí wọ́n ti kúrò ní Íjíbítì, gbogbo alamọ̀ ìtàn bí wọ́n ti kọjá láàrin Òkun Pupa. Nígbà tí wọ́n dé ijù, Mósè lọ sórí òkè,
ó lọ gba òfin 10 àtàwọn òfin mìíràn. Nínú àwọn òfin mìíràn tó gbà òun ni òfin ìdámẹ́wàá ń bẹ nínú rẹ̀. Ẹ jẹ́ ká wo ohun tí bíbélì kọ́ wa. A rí pé a rí ẹsẹ̀ bíbélì 4 tó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ìdámẹ́wàá lábẹ́ iṣẹ́ ìsìn Mósè. Ìyí tá a sọ ni pé ní àkókò yìí ìdámẹ́wàá ti wá di òfin Mósè. A dẹ̀ rí ẹsẹ̀ bíbélì 4 gbáko tó sọ̀rọ̀ nípa ìdámẹ́wàá lábẹ́ ìlànà àti ẹ̀kọ́ Mósè fún àwọn Ísírẹ́lì. Ẹ jẹ́ ká kọ́kọ́ wò wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan ká gbọ́n tí Olúwa wí. Ẹ máa fi ọkàn bá wa ká lọ. Tó bá ṣeé ṣe gan ẹgbẹ́ bíbélì ń sẹ́gbẹ̀ẹ́ kájọ máa kẹ́kọ̀ọ́ bíbélì papọ̀. Nígbà tá a kíyèsí Lẹ́fẹ́tíkù orí 17 chapter 27 nígbà tá a wò láti ẹsẹ̀ 30 kí l'Olúwa wí. Ó ní àti gbogbo ìdámẹ́wàá ilẹ̀ náà ìbá ṣe ti irúgbìn ilẹ̀ náà tàbí ti èso igi ti Olúwa ni, mímọ́ ni fún Olúwa. Bí ó bá ṣe pé ènìyàn bá rà á padà rárá nínú ohun ìdámẹ́wàá rẹ̀ kí ó sì fi 5 kún un, àti gbogbo ìdámẹ́wàá ọ̀wọ́ ẹran tàbí àgbo ẹran, àní ohunkóhun tó bá kọjá lábẹ́ ọ̀pá, kí ìkẹwàá kí ó jẹ́ mímọ́ fún Olúwa. Ẹsẹ̀ 23 kí ó má sì ṣe yẹ̀ ẹ́ wò bí ó bá jẹ́ rere tàbí búburú, bẹ́ẹ̀ ni òun kò gbúdọ̀ pààrọ̀ rẹ̀ rárá. Bí ó bá ṣe pé ó bá pààrọ̀ rẹ̀ rárá, ǹjẹ́ àti òun àti ìpààrọ̀ rẹ̀ yóò jẹ́ mímọ́, a kò gbúdọ̀ rà á padà. Ẹ wo ẹsẹ̀ 24 ìwé Lẹ́fẹ́tíkù orí 17. Wọ̀nyí ni òfin tí Olúwa pa láṣẹ fún Mósè fún àwọn ọmọ Ísírẹ́lì lórí òkè Sinai. Ẹ ká wá ṣe àlàyé lẹ́yọ kọ̀ọ̀kan. A sọ fún wa pé nínú ẹsẹ̀ bíbélì tí a kà yìí ìwé Lẹ́fẹ́tíkù orí 17 pàtàkì èsì ẹsẹ̀ 30 sí 24. Ohun àkọ́kọ́ tá a kọ́kọ́ mú jáde níbẹ̀ ni pé a sọ fún wa pé àti ìdámẹ́wàá ilẹ̀ náà, ìbéèrè ni pé ilẹ̀ wo? Gẹ́gẹ́ bí òfin ilẹ̀ tí Ọlọ́run sọ pé òun mú àwọn ọmọ Ísírẹ́lì yìí lọ tí ń ṣe ilẹ̀ Kénáánì, lórí ilẹ̀ náà ni Ọlọ́run ti pàṣẹ pé wọ́n gbọ́dọ̀ dá ìdámẹ́wàá. Ẹ má ṣe gbàgbé àti ìdámẹ́wàá ilẹ̀ náà Lẹ́fẹ́tíkù orí 17 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 30 ohun tó wí nìyí. Ó ní àti gbogbo ìdámẹ́wàá ilẹ̀ náà ìbá ṣe ti irúgbìn ilẹ̀ tàbí ti èso igi tí Olúwa ní, mímọ́ ni fún Olúwa. Ilẹ̀ wo? Ilẹ̀ Kénáánì tí Ọlọ́run mú wọn lọ. A fún wọn lófin ní orí òkè Sinai. Nígbà tá a fún wọn lófin lórí òkè Sinai, ibẹ̀ kọ́ láti ní kí àwọn Ísírẹ́lì ó máa dá ìdámẹ́wàá. Ibi tá a ti kọ́ máa dá ìdámẹ́wàá ní ilẹ̀ náà tí Ọlọ́run mú wọn lọ tí ń ṣe ilẹ̀ Kénáánì. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ohun àkọ́kọ́ tá a kọ́kọ́ mú jáde nínú ìwé Lẹ́fẹ́tíkù orí 17 ẹsẹ̀ 30 sí 24. Ohun èkejì tí a tún mú jáde òun ni pé ìdámẹ́wàá èso igi wà, ìdámẹ́wàá irúgbìn wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdámẹ́wàá ilẹ̀ wà. Mo fẹ́ ká kíyèsí ilẹ̀ náà tọ́lọ́run sọ pé ó máa mú wọn lọ. Ìdámẹ́wàá irúgbìn ilẹ̀ wà àti ìdámẹ́wàá èso igi. A sọ fún pé ti Olúwa ni, mímọ́ ni fún Olúwa. Ẹ ti wẹ ìwé Lẹ́fẹ́tíkù orí 17 ẹsẹ̀ 30 olókọ́ wa bẹ́ẹ̀. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 31 31 kí l'Olúwa wí. Ó ní bí ó bá ṣe pé ènìyàn bá rà á padà nínú ohun ìdámẹ́wàá rẹ̀ kí ó sì fi 5 kún un. Gbogbo ìdámẹ́wàá gbogbo ohun téèyàn ní pátá á yọ ìdámẹ́wàá rẹ̀. Tí ìdámẹ́wàá rẹ̀ ò bá tẹ́ lọ́rùn, a sọ ma pé kó fi 5 kún, á wá jẹ́ 15%. Òfin tí Ọlọ́run sọ nìyí. Tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ òfin Mósè tí a fi fún Ísírẹ́lì. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ìkẹta, a tún sọ fún wa pé tẹ́ bá wo ẹsẹ̀ 31 31. Ó ní bí ó bá ṣe pé ènìyàn bá rà á padà rárá nínú ohun ìdámẹ́wàá rẹ̀, yes, kó fi 5 kún 32. Ó ní àti gbogbo ìdámẹ́wàá ọ̀wọ́ ẹran tàbí ti àgbo ẹran, àní ohunkóhun tó bá kọjá lábẹ́ ọ̀pá, kí ìkẹwàá kí ó jẹ́ mọ́ fún Olúwa. A tún rí ìdámẹ́wàá ọ̀wọ́ ẹran, a rí ìdámẹ́wàá àgbo ẹran, a rí ìdámẹ́wàá ohunkóhun tó bá kọjá lábẹ́ ọ̀pá. Ọ̀pá, ẹ jẹ́ ká ṣe ìtumọ̀ rẹ̀. Kí la ń pè ní ọ̀pá? Ọlọ́run fún Áárónì ní ọ̀pá kan tí a ń pè ní ọ̀pá Áárónì. Ọ̀pá Áárónì ni a ó gbé sókè. Tá bá gbé ọ̀pá Áárónì sókè,
gbogbo àwọn onírú ẹran yóò máa kọjá lábẹ́ rẹ̀. Ìkẹwàá rẹ̀ a ó yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí ìdámẹ́wàá. Òfin tí Ọlọ́run fún Ísírẹ́lì nìyí. À ń ṣe àtúpalẹ̀ òfin yìí. À ń wo ẹ̀kọ́ tí Bíbélì kọ́ àwọn ọmọ tí Ọlọ́run kọ́ àwọn ọmọ Ísírẹ́lì nípa òfin ìdámẹ́wàá. So àti rí ìdámẹ́wàá irúgbìn ilẹ̀, tèso igi, àti rí ìdámẹ́wàá ọ̀wọ̀ ẹran tàbí ti agbo ẹran tàbí ohunkóhun tó bá kọjá lábẹ́ ọ̀pá. Ẹ wo 33, ó ní kí ó má ṣe yẹ̀ wò bí ó bá jẹ́ rere tàbí búburú. Ǹjẹ́ àti bí ó bá ṣe kó má yẹ̀ wò bí ó bá jẹ́ rere tàbí búburú, bẹ́ẹ̀ ni òun kò gbọdọ̀ pààrọ̀ rẹ̀. Bí ó bá ṣe pé ó bá pààrọ̀ rẹ̀ rárá, ǹjẹ́ àti òun àti ìpààrọ̀ rẹ̀ yóò jẹ́ mọ́ fún Olúwa. Tá a sọ ni pé bí a bá ti gbé ọ̀pá ìsókè táwọn ẹran bá ti ń gbabẹ́ rẹ̀ kọjá, ìkẹwàá yẹn òun ni ó jẹ́ mímọ́ fún Olúwa. Bí ìkẹwàá yẹn bá fọ́ lójú, Ọlọ́run ní ó ti jẹ́ mímọ́ fún Olúwa. Bí èèyàn bá sọ pé òun ò lè fún Ọlọ́run ní nǹkan tó fọ́ lójú, èyí tẹ́ fẹ́ fi rọ́pò rẹ̀ yẹn, tẹ́ fẹ́ fi rọ́pò èyí tí ọ̀pá mú yẹn, méjèèjì àwa jẹ́ mímọ́ fún Olúwa. Òfin tí Ọlọ́run gbé kalẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì nìyí. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 24, ó sọ fún wa pé ó ní wọ̀nyí ni òfin tí Olúwa pa láṣẹ fún àwọn ọmọ Ísírẹ́lì lórí òkè Sinai. Àtìrí nínú ẹsẹ̀ Bíbélì pé ìdámẹ́wàá ó jẹ́ òfin Mósè tí a pa láṣẹ fún àwọn ọmọ Ísírẹ́lì lórí òkè Sinai. Ẹ̀yin ènìyàn wa nílé, à ń wo ẹ̀kọ́ ìdámẹ́wàá. A fẹ́ ṣe àtúpalẹ̀ ẹ̀kọ́ ìdámẹ́wàá gẹ́gẹ́ bí a ti rí nínú Bíbélì. A sì fẹ́ ṣe àtúpalẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run ti kọ́ àwọn ọmọ Ísírẹ́lì tó sì ń kọ́ wa lónìí. Ẹ̀yin ènìyàn wa nílé, a fẹ́ kẹ́ máa ṣàkíyèsí àwọn àlàyé tí Bíbélì sọ nípa ìdámẹ́wàá. À ń bẹ Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ pé kó jọ́ nínú àánú rẹ̀, kó fún wa ní ìmọ̀ àti òye rẹ̀ láti lóye ohun tí Bíbélì gbé kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́, ìlànà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin ènìyàn wa nílé, ẹsẹ̀ Bíbélì pọ̀. Tá a bá tún ní ká kíyèsí ohun ìkẹta, ó ní pé nínú àkíyèsí wa a rí ìdámẹ́wàá nǹkan ọ̀gbìn tí ń ṣe èso igi, èso ilẹ̀. A dẹ̀ rí ìdámẹ́wàá nǹkan tá à ń sìn bí ẹran, onírúurú ẹran, a rí nínú Bíbélì. A dẹ̀ wá rí pé ìdámẹ́wàá ó jẹ́ òfin Mósè èyí tí Ọlọ́run pa láṣẹ fún àwọn Ísírẹ́lì lórí òkè Sinai. Ìwé Lẹ́fẹ́tíkù orí 27 ẹsẹ̀ 24 ló sọ bẹ́ẹ̀. Nígbà tá a tún kíyèsí ìwé Deuteronomy orí 14 ẹsẹ̀ 22, kí l'Olúwa wí? Kí l'Olúwa wí? Deuteronomy orí 14 ẹsẹ̀ Deuteronomy orí 14 nígbà tá a wo ẹsẹ̀ 22, 14:22, ẹgbọ́n tọ́lọ́run sọ. Ó ní kí ìwọ kí ó dá ìdámẹ́wàá gbogbo ìbísí irúgbìn rẹ tí ń ti oko rẹ wá ní ọdọọdún. A rí ìdámẹ́wàá ọlọ́dọọdún nínú ìwé Deuteronomy orí 14 ẹsẹ̀ 21. Ìdámẹ́wàá ọlọ́dọọdún ó ní nǹkan ṣe pẹ̀lú nǹkan ọ̀gbìn, nǹkan oko. Ọlọ́run ní kí àwọn Júù, àwọn Ísírẹ́lì, kí wọ́n máa dá ìdámẹ́wàá ìbísí irúgbìn wọn ní ọdọọdún. Àṣetari inú Bíbélì ní àárí ọlọ́sẹ̀ẹ̀sẹ̀, àárí olóṣooṣù, ṣùgbọ́n ọdọọdún tàrí níbí yìí. Ẹ̀yin ènìyàn wa nílé, a fẹ́ kẹ́ máa fi ọkàn bá wa ká lọ. A fẹ́ láti máa tẹ̀síwá nínú ẹ̀kọ́ òtítọ́ nípa ohun tí Bíbélì sọ nípa ìdámẹ́wàá. À ń fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Bíbélì ní ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Ní ìgbà mìíràn a ó máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí. Apá kìíní leléyìí, a máa tẹ̀síwájú apá kejì. Àdúrà wa sí Ọlọ́run pé kí Ọlọ́run kó fi ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ kó fi yé wa, kó sì tọ̀mọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sí wa lọ́kàn. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Tí ẹ bá fẹ́ pè wá fún ìtẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì tàbí nínú àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. Màá tutù pè fún wa. Àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023.
7023. ẹ má ṣe gbàgbé o, ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun.